gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ yí pé iṣẹ́ àfà kò kí ń ṣiṣẹ́ ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ yí pé iṣẹ́ jálàbí kò sí nínú iṣẹ́ àfà ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ torí yín ẹ wo bí ẹ má jẹ́ ká tanra wa ṣe rí iṣẹ́ àfà iṣẹ́ ni òótọ́ lẹ máa gbọ́ lẹ́nu mi lénìí ìwọ tó bá máa mú mi lọ́tà tètè mú mi lọ́tà ṣó ti yé iṣẹ́ àfà iṣẹ́ ni kọ̀ǹfàmù iṣẹ́ ni màá dẹ̀ mú àwọn ẹ̀rí ẹ̀wà lóríṣiríṣi ṣe ń gbọ́ mi sìn nítorí pé iṣẹ́ àfà àti iṣẹ́ babaláwo àti iṣẹ́ oníṣègùn àti iṣẹ́ wòlíì àti iṣẹ́ pásítọ̀ ojú ọ̀nà kan náà ni wọ́n jọ wà ojú ọ̀nà kan náà ni gbogbo ẹ̀ kò sí yàtọ̀ ńbẹ̀ ojú ọ̀nà kan ni ọ̀nà tí oníkálukú tó gbà ń lo titi ẹ̀ òun ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ojú ọ̀nà kan náà ni ojú ọ̀nà spiritual kan náà ni ṣé wá rí iṣẹ́ ní iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ wípé iṣẹ́ àfà kì í ṣiṣẹ́ ṣé rí ẹni iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe ọ̀nà méjì ló fi máa ń mọ iṣẹ́ tí èèyàn lè fọwọ́ sọ̀yà pé yes iṣẹ́ lélẹ́yìí ọ̀nà àkọ́kọ́ tí èèyàn fi máa ń mọ iṣẹ́ wípé yes iṣẹ́ ni mò ń ṣe ọ̀nà yẹn ni wípé ọ̀nà àkọ́kọ́ yẹn ni wípé iṣẹ́ tó bá ní ọjọ́ ọ̀la ọ̀nà àkọ́kọ́ nìyẹn iṣẹ́ tó bá ní ọ̀la ọ̀tọ̀ ni iṣẹ́ àsìkò tó jẹ́ pé àsìkò ni ṣe ń gbọ́ mí sìn ọ̀nà èkejì òun ni iṣẹ́ tó jẹ́ wípé téèyàn lè fi yangàn téèyàn lè fi lé ọmọ lọ́wọ́ so iṣẹ́ àfà iṣẹ́ ni ẹ má yẹ ká máa tọrọ àwọn ẹ má yẹ ká dàrú torí pé tí òdodo ọ̀rọ̀ bá dé ẹ jẹ́ ká sọ torí pé nínú Ifá ọ̀wọ́ ní ìka Ifá yẹn ní ọ̀kàrà òkòrò omi inú ògbé ògbẹ adífá fún ṣòtọ́ awọ ayé abù fún ṣèkàṣekà owó di ọ̀run òótọ́ balẹ̀ ó domi ìka balẹ̀ ó di yangi àtẹ̀wé àtàgbà òtítọ́ onífẹ̀ ní ká mi àṣe káṣòtítọ́ o káṣòdodo ẹni ṣòtítọ́ abòtítọ́ rìn ẹni ṣèkà yẹn abákà wọlé ó mà gbé ní jùkà òtítọ́ o ó mà gbé ní jùkà so Ọ̀rúnmìlà jẹ́ kó máa yọ pé ká máa ṣòdodo pẹ̀lú gbogbo tá a bá ń ṣe ṣe ń gbọ́ mí sìn bíbélì náà dẹ̀ sì sọ bíbélì náà sọ nínú John chapter 8 verse 32 ó ní ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sọ yín di òmìnira iṣẹ́ ni iṣẹ́ àfà ṣé rí àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé iṣẹ́ àfà dáa jùlọ iṣẹ́ àfà tó dáa jùlọ iṣẹ́ babaláwo dáa jùlọ iṣẹ́ oníṣègùn dáa jùlọ iṣẹ́ wòlíì ó dáa jùlọ iṣẹ́ pásítọ̀ dáa jùlọ àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ìgbà ni iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ iṣẹ́ bábà iṣẹ́ ìgbà ni ìgbà téèyàn bá sì wà lọ́dọ̀ níṣẹ́ bábà níṣẹ́ yẹn máa ń rèé níṣẹ́ yẹn ni oṣù máa ṣe kíní torí tó bá ti tó àwọn táìmù kan tó ti ń wọ bí 50 years àbí 55 o lè expect youth kan kó wá gbé ẹlẹ́dàá ẹ̀ fún ẹ pé kó bá àwọn gẹrun á wò pé àwọn old school bàbá làwọn eléyìí àwọn ọmọ ọ̀dọ́mọdé tó sì ń sáná lọ́wọ́ tí brain wọn tó ń fresh àwọn ìyẹn ló máa gbé ẹlẹ́dàá ẹ̀ lọ bá pé kó bá àwọn gẹrun pé another style tán tún gẹ̀ lélẹ̀ àwọn iṣẹ́ tailor iṣẹ́ àsìkò ni iṣẹ́ ìgbà ni gbogbo yẹn ṣe ń get me sí débi wípé ìgbà téèyàn bá pé 50 or 60 or 60 70 bẹ́ẹ̀ o lè rí ẹlòmíì kó gbé aṣọ wá fún ẹ àwọn láńlọ́ọ̀dù ẹgbẹ́ tẹ́tíjọ́ dàgbà tẹ́jọ́ ń fìdí gbòdì àwọn ọlọ́mọ máa gbé aṣọ wá fún ẹ nítorí pé wọ́n máa wò pé new style tó tún rán sí ẹ̀yin bàbá yẹn ẹ̀ lè mọ bó ṣe ń lọ mọ́ pé àwọn ọmọ tí brain wọn fresh yẹn àwọn ọlọ́mọ máa gbé kì í ṣe pé bóyá iṣẹ́ bàbá kì í ṣe pé bóyá iṣẹ́ tailor kì í ṣe pé kì í ṣe iṣẹ́ o iṣẹ́ ni ṣùgbọ́n iṣẹ́ ìgbà ni ìwọ tó ń ṣiṣẹ́ lọ́fíìsì gan iṣẹ́ ìgbà ni torí pé tó bá tó táìmù kan o máa rìtáyà but iṣẹ́ àfà àjẹdọ́jọ́ ogbó ni torí pé táìmù tí àwọn bá ṣẹ̀ṣẹ̀ pé bíi 40 years làwọn tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní jẹun bó ṣe wà ní iṣẹ́ wòlíì náà nìyẹn ló ṣe wà ní iṣẹ́ pásítọ̀ ní bó ṣe wà ní iṣẹ́ babaláwo nìyẹn táìmù yẹn gangan náà ló ṣe bẹ̀rẹ̀ ní ẹni yẹn ṣe máa bẹ̀rẹ̀ sí ní jẹun so iṣẹ́ wọn ó ní ọ̀la iṣẹ́ àfà iṣẹ́ ni ẹ má jẹ́ ká máa tanra wa ṣé wá rí nǹkan tó tún wà bẹ́ẹ̀ ni pé àwọn iṣẹ́ kan wà tó yẹ pé tí púpọ̀ obìnrin èmi sìn tí wọ́n so fọkàn sí tí àwọn èèyàn so fọkàn lọ síbẹ̀ torí pé tí wọ́n bá rí àwọn obìnrin èmi sìn tí wọ́n ń kọ́ṣẹ́ kò síṣẹ́ méjì tó ń rè níjù wọ́n ní iṣẹ́ hairdresser àbí iṣẹ́ tailor iṣẹ́ hairdresser àbí iṣẹ́ tailor iṣẹ́ hairdresser àbí iṣẹ́ tailor ṣé wá rí iṣẹ́ ewé ọmọ títà ó ní ọjọ́ ọ̀la ju iṣẹ́ hairdresser àti tailor lọ ewé ọmọ lẹ́kùlẹ́ja iṣẹ́ wọn ó ní ọjọ́ ọ̀la ju iṣẹ́ tailor àti iṣẹ́ hairdresser lọ torí iṣẹ́ hairdresser tá à ń wò yẹn ìgbà náà lòun náà ìgbà ni gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tí mo ti sọ lẹ́ẹ̀kan ìgbà ni ṣùgbọ́n eléwé ọmọ títí dọjọ́ ogbó náà níṣẹ́ òun náà owó tí eléwé ọmọ ládẹ̀ parí èdè wọn ò bí ìyá hairdresser dé wọn ò bí tailor rẹ̀ kó parí èdè iṣẹ́ tí eléwé ọmọ tó bá pa
owó tó bá pa wọn ò bí tailor àti hairdresser rẹ̀ ṣùgbọ́n hairdresser tailor lọ́mọ ní kọ́ lọ́mọ akọ́ hairdresser tailor lọ́mọ ní kọ́ máa kọ́ ẹ̀yẹ lọ sọ́jà lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ lè ẹ́fà rí àwọn ọ̀dọ́mọdé obìnrin tó wá kọ́ṣẹ́ ewé ọmọ wọ́n ń wò pé iṣẹ́ olóòórùn owó dẹ̀ wà bẹ́ẹ̀ torí pé gbogbo owó tí oníṣègùn bá gbà lọ́wọ́ kọ́sọ́mà àbí àáfà àbí wòlíì àbí babaláwo tó bá gbà tó tí inú babaláwo bá ń dùn àbí inú kíní bá ń dùn pé òun ti rí èrè òun máa rí èrè lórí iṣẹ́ yìí ṣẹ́rí eléwé ọmọ owó yẹn èrè owó yẹn wọ́n jọ máa pín sí méjì ni nítorí pé ewé ọmọ tẹ́ ń wò yẹn ó ní èrè lórí gidi gan àṣedọjọgbó nítorí pé tó bá dàgbà nídìí iṣẹ́ ewé ọmọ at least wàá sì wà rí èèyàn tó wá ń ra ìkòkò wàá sì wà rí èèyàn tó wá ń ra atare wàá sì wà rí èèyàn tó wá ń ra ewé wọ́n dẹ̀ máa tẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ìrọ̀rùn tó jẹ́ pé wọ́n rí owó ń bẹ̀ bí wèrè bẹ́ẹ̀ náà ni iṣẹ́ babaláwo náà iṣẹ́ àáfà náà iṣẹ́ gini kódà gan kí tó bá dé tàmì kan tó pé tẹ́ni etí wá dàgbà gan nídìí iṣẹ́ babaláwo àbí níṣẹ́ oníṣègùn àbí níṣẹ́ wòlíì tí ó bá lè gún nǹkan mọ́ ó yìí máa tún ní àwọn ọmọọṣẹ́ tó máa gún nǹkan tó máa ṣe nǹkan ẹ wá sọ pé ànábì Muhammad pé ó níṣẹ́ ànábì Muhammad lóòótọ́ ànábì níṣẹ́ ìgbà tí ànábì Muhammad níṣẹ́ ayé ìgbà tí ànábì Muhammad níṣẹ́ yẹn ìgbà yẹn kò tí ì di òjíṣẹ́ ńgbà yẹn ọ̀nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lówó ń gbà wọlé fún ànábì ọ̀nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni owó ń gbà wọlé fún ànábì Muhammad ọ̀nà àkọ́kọ́ ìgbà tí ànábì Muhammad ìgbà tó ti di òjíṣẹ́ tó ti di ànábì ńgbà yẹn tó bẹ́ẹ̀ sí ní kọ́kọ́ ń da ẹran owó kọ́kọ́ ń wọlé fún bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́kejì tí owó tún gbà wọlé fún ànábì Muhammad ìyẹn ni ìgbà tí ànábì Muhammad tó fẹ́ Khadijat olówó ni Khadijat ó dẹ̀ ń pọ̀pù owó fún ànábì Muhammad nǹkan tó fà á tí ànábì Muhammad fi sọ pé ẹ má fẹ́ liability lóbìnrin nìyẹn torí ànábì Muhammad gan mú adùn bẹ̀ pé kí obìnrin kó níṣẹ́ lọ́wọ́ so ó ń rí owó látara Khadijat ó di ọ̀nà ẹ̀kejì ọ̀nà ẹ̀kẹta tí ànábì Muhammad tó tún gbà rí owó tó bá tún wá lọ ja ogun gbogbo ogun yẹn tó bá lọ fèsì wọ̀ tí ànábì Muhammad pẹ̀lú àwọn sàbí ẹ̀ tí gbogbo wọn pátápátá tó bá ṣẹ́gun gbogbo èrè tí wọ́n rí ní ojú ogun yẹn tó bí kán kẹ́rù bí àwọn bàbá wa náà ṣe máa ń ṣe láyé ìgbà yẹn tó pé tọ́mọ tí àwọn jagunjagun tí kábíyèsí máa ní mo ṣígun fún ẹ lọ wà lọ́rẹ́ wà bọ̀rẹ́ tóun náà máa jagun gbogbo èrè tóun náà bá rí bẹ̀ tí olórí ogun yẹn ló jẹ́ òun àti ọba yẹn lọ́jọ́ máa pín nǹkan tó máa ń jẹ́ èrè àwọn jagunjagun láyé ìgbà yẹn nìyẹn so gbogbo nǹkan yẹn náà ó tún wọlé fún ànábì ní sáìdì mẹ́rin tún di mẹ́ta ọ̀nà ẹ̀kẹ́rin tó tún gbà wọlé fún ànábì Muhammad ọ̀nà ẹ̀kẹ́rin tó tún gbà ó tún èyí lára àwọn sàbí ẹ̀ yìí Abubakar Sayyidina Ali àti Umaru àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n tún ní adíyá tó tún máa ń fún ànábì Muhammad ó tún ní adíyá ó tún ní owó tó tún máa ń fún bí ìṣàkọlẹ̀ tó tún máa ń fún ànábì Muhammad ọ̀nà ẹ̀kẹ́rin ọ̀nà ẹ̀karùn-ún ẹ wá lọ sínú Suratu Tauba àyà 103 ibẹ̀ nígbà tí gbogbo nǹkan dàrú pátápátá tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú tí ìlú tí nǹkan ò rí bó ṣe yẹ kó rí fún àwọn èèyàn táwọn èèyàn bá lọ sóko tó máa miss tó bá lọ sódò tó máa miss tí àwọn ọlọ́jà tó máa lọ sí ọjà tí wọ́n ní kéré tí wọ́n ní rí èrè tí gbogbo àjálù yẹn kàn ń ṣẹlẹ̀ Ọlọ́run rán màláíkà Jibril pé kó sọ fún ànábì Muhammad pé àwọn pípù yìí wà ìrí ànábì béèrè owó lọ́wọ́ wọn gba owó lọ́wọ́ wọn ọ̀nà ẹ̀kárùn-ún nìyẹn o ọ̀nà ẹ̀kárùn-ún tún nìyẹn ọ̀nà èmi nìyẹn o ó sọ fún ànábì Muhammad pé kó gba owó lọ́wọ́ wọn pé owó tó bá gbà lọ́wọ́ wọn yẹn òun ló máa ṣe àfọ̀mọ́ owó ọwọ́ wọn torí pé owó ọwọ́ wọn yẹn owó yẹn ò mọ́ igbe àmọ́ tó bá ti wá gba owó yẹn lọ́wọ́ wọn ìrí ànábì ó yá ṣàdúrà fún wọn so ṣé tí ànábì Muhammad tí kò bá dúró sí iṣẹ́ ìjẹ́ àfà tí òun náà lọ ń ṣiṣẹ́ ta ló fẹ́ tú àwọn èèyàn kúrò nínú ìgbèkùn ta ló fẹ́ tú wọn kúrò nínú ìgbèkùn torí pé àwọn èèyàn máa sọ pé iṣẹ́ àfà kì í ṣeṣẹ́ ẹ lọ wá ṣẹ́ṣe púpọ̀ nínú àwọn àfà yẹn náà tẹ́yìn rò pé wọ́n kàn jókòó ti iṣẹ́ jálàbínú kan wọ́n kàn jókòó ti iṣẹ́ jálàbínú kan púpọ̀ nínú àwọn àfà yẹn púpọ̀ nínú àwọn kan wà tí mo mọ̀ dáadáa tó yẹ pé wọ́n ní poultry ẹ̀dìyẹ wọ́n ní kódà nínú àwọn àfà kan tún wà tí mo tún mọ̀ tó yẹ pé àwọn tún ní wọ́n ní kíní kọ́ máa sin ẹja àrọ̀ àwọn kìí ṣe poultry ní kápẹ́ àbí farming wọ́n tún ní tí wọ́n tún sin ẹja àrọ̀ ṣùgbọ́n nínú àwọn tí mo wá mọ̀ tó yẹ pé tó pọ̀ jù nínú àwọn àǹfà tó yẹ pé tó tún fi kún iṣẹ́ jálàbí wọn tó tún ṣe wọ́n tún ní POS lóríṣiríṣi kódà èyí tí mo mọ̀ tó kéré jù nínú àǹfà tí mo mọ̀ tó kéré jù tó ní POS ló ní POS méjì tó dẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi àwọn ẹni yẹn sí tó ń gba àwọn èèyàn síbẹ̀ tó ń kówó fún wọn tí wọ́n dẹ̀ tó fi kún iṣẹ́ jálàbí wọn tó dẹ̀ tó wà lójú ọ̀nà yẹn so nígbà tẹ́ bá sọ pé kí àǹfà lọ ṣiṣẹ́ kí àǹfà lọ ṣiṣẹ́ ọjọ́ tẹ́ bá wá rí dààmú tẹ́ rí àdánwò táwa lè máa lọ kó bá
ta ni ẹ máa lọ kó bá nígbà tẹ́ bá sọ pé kí àwọn àfáà kan lọ ṣiṣẹ́ Ànábì Muhammad kò kúrò nídìí iṣẹ́ tó ṣe yẹn kò kúrò nídìí iṣẹ́ tó ṣe tó jókòó ti iṣẹ́ àfáà owó dẹ̀ ìwọlé fún bẹ́ẹ̀ náà làwọn àfáà ń sìn ṣùgbọ́n ìwọ tó bá súnmọ́ wọn ò ní mọ bó ṣe ń lọ ní ọjọ́ ìgbé máa kọ́kọ́ lo big phone láyé mi mùsùlùmí ló ra big phone tí máa kọ́kọ́ lò fún mi mùsùlùmí ló rà lọ́jọ́ yẹn mo fẹ́ jáde lọ ra fóònù ni kọ́ọ̀lù wọlé ni àfáà yẹn pè mí ìgbà táfáà yẹn máa pè mí ló ní pé kí n jọ pé kí n sáré yọjú sóhun sí ni mo ní mo ń jáde mo fẹ́ lọ ra nǹkan kan mo fẹ́ lọ ra olówó important mo wá lọ bá àfáà yẹn ìgbà tí mo lọ bá àfáà yẹn làfáà yẹn wá sọ fún mi pé ẹni tó jókòó yìí mo rí èèyàn kan bẹ̀ lọ́dọ̀ àfáà oníjàlábí ni so mo wá rí àfáà yẹn wá láti máa sọ pé ẹni tó jókòó yìí pé ẹni yẹn pé ó ń lọ sí ìlú òyìnbó pé kò dẹ̀ gbọ́dọ̀ miss flight yẹ pé ó kàn fẹ́ bọ orí ni ipe wọ́n sọ fún ẹni pé kóun bọ orí so ẹni yẹn kọ́sítọ́mà yẹn wá rò pé bóyá àfáà yẹn lè bá òun bọ̀rí àfáà yẹn wá sọ pé òun ò mọ orí bọ pé àwọn oníṣẹ̀ṣe lọ́ máa ń bọrí pé ìdí nìyẹn tó yẹ tí òun fi pè mí nìyẹn ok mo wá sọ fún ọ pé ra kan lọ kán mo wá wọ́n dẹ̀ mo dẹ̀ kólé lára àwọn iṣẹ́ àfáà yẹn lọ́wọ́ mo kọ nǹkan tó máa lọ́ra fún àti nǹkan tó ní pé kí ẹni yẹn kó fi bọ orí ìgbà tẹ́ni tọ́dẹ̀ lọ ràdé mo bọ́rí yẹn fún ìgbà tí mo bọ́rí yẹn fún tí mo fẹ́ máa lọ àfọ́ yẹn láti wá máa sọ fún mi pé ó ń láti máa sọ fún kọ́sítọ́mà yẹn pé ẹni yìí pé èèyàn dáadáa ní o pé báyìí ló yẹ jẹ́ sóhun o àfọ́ yẹn láti máa sọ fún má tó fẹ́ travel out yẹn tí kò gbọdọ̀ miss flight yẹn pé kó ra fóònù yẹn fún mi ẹni yẹn dẹ̀ tẹ owó fún mi lójú ẹsẹ̀ ń bẹ̀ ó tẹ owó yẹn fún mi owó yẹn mo fi lọ ra fóònù tẹ́lẹ̀ owó tí mo fẹ́ fi lọ ra fóònù yẹn tí mo fẹ́ fi lọ ra fóònù tẹ ọ̀nà ẹ̀bẹ̀ omi ni mo tún lò sí tí mo tún fi dí ibì kan ẹ wá sọ pé iṣẹ́ àfáà kì í ṣeṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé iṣẹ́ àfáà kì í ṣeṣẹ́ pé kan lọ́wọ́ ṣeṣe ayé ń sẹ́yìn ayé ń sẹ́yìn ayé ẹ wo iṣẹ́ àfáà iṣẹ́ ni iṣẹ́ tó lọ́jọ́ ọ̀la ni bẹ́ẹ̀ ni tó ní ọjọ́ ọ̀la ni iṣẹ́ àfáà iṣẹ́ àfáà iṣẹ́ ni. púpọ̀ nínú ẹ̀yin àfáà tẹ máa ń tako àwọn àfáà oníjàlábì tẹ máa ń sọ wípé iṣẹ́ jàlábì pé kì í ṣeṣẹ́ wípé iṣẹ́ tí ò dá ni ó yá mo fẹ́ bí ní ìbéèrè kan àfáà Saheed Shittu aka Balógun gbogbo àwọn alùsùn náà come closer àfáà Fọlọ́runṣọ́ ibà ṣẹ́gun gbogbo àwọn alùsùn náà come closer àfáà Rahimu Ayénígbà aka Olúọdẹ gbogbo àwọn alùsùn náà torí ìyẹn náà ó mọ ẹranko gan nínú igbó ó ti ṣiṣẹ́ ọdẹ rí come closer Olúọdẹ gbogbo àwọn alùsùn náà come closer mo fẹ́ bi ní àwọn ìbéèrè kan àti gbogbo ẹ̀yin àfáà tó kù tẹ máa ń sọ yí pé iṣẹ́ jálàbí pé kì í ṣeṣẹ́ ipe iṣẹ́ táwọn àfáà ń ṣe pé kì í ṣe mo fẹ́ bi ní ìbéèrè kan nígbà yá Ànábì Muhammad ìgbà tí Ànábì Muhammad wà láyé àwọn kan wọ́n máa lọ ń bá Ànábì Muhammad wọ́n á lọ bá ọ̀rọ̀ wọn kò ní yé wọn nǹkan ó dojúrú fún wọn ọ̀rọ̀ wọn kò yé wọn wọ́n á ṣàlàyé fún Ànábì Muhammad pé nǹkan báyìí ó rú àwọn lójú o kí Ànábì Muhammad kó bá wọn tàn mọ́lẹ̀ sí ohun tí wọ́n lọ ṣe yẹn náà istihara náà ni àyẹ̀wò náà nítorí pé ohun tí yóò yé wọn tó rú wọn lójú òun ni wọ́n lọ béèrè fún ok Ànábì Muhammad àwa sọ fún pé báyìí ni kẹtọ̀ wọ́n á dẹ̀ lọ tọ ọ̀nà yẹn ìyanu adé ok ìgbà táwọn Ànábì Muhammad ìgbà tó wá kúrò láyé ó wá ku àwọn sàábé ìgbà tí àwọn èèyàn tí nǹkan bá tún wá dàrú mọ́ àwọn èèyàn lójú wọ́n á tún wá wò pé ta ní káwọn tọ̀ lọ wọ́n wá tọ̀ àwọn sàábé Ànábì Muhammad lọ ìgbà tó bá tọ̀ àwọn sàábé Ànábì Muhammad lọ lẹ́yìn tó àwọn sàábé yẹn wọ́n á máa sọ fún àwọn ẹni yẹn pé báyìí ní kọ́tọ̀ pé báyìí ní ọ̀rọ̀ tí Ànábì Muhammad sọ òun ló bí àdíìsì tí àdíìsì fi wà tọ́n fi sọ pé báyìí ni Ànábì Muhammad sọ nígbà ayé báyìí ni Ànábì Muhammad sọ ok ìgbà tí àwọn sàábé náà táwọn náà wá kúrò láyé tí ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí lára àwọn tí ọ̀rọ̀ wọn náà tó tún wá ń dojúrú tí nǹkan òye ta wá ní kọ́tọ̀ lọ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ aráyé yẹn ẹ̀yin tí mo dẹ̀ dárúkọ yẹn mo fẹ́ gé jáde kẹwàá dáhùn lóhùn ìbéèrè yẹn ta ni kí wọ́n tọ̀ lọ ẹ̀yin dẹ̀ lẹ́ máa ń sọ pé àwọn kí àwọn mùsùlùmí ẹgbẹ́ yín kọ́ máa lọlé babaláwo kọ́ máa lọlé oníṣègùn ta wá ní kọ́tọ̀ lọ àbí ṣe fẹ́ sọ fún mi pé ẹ fẹ́ sọ fún mi pé gbogbo nǹkan pátápátá ni àdúrà ká ṣe fẹ́ sọ fún pé gbogbo nǹkan pátápátá ni àdúrà ká ibi àṣkárù kan wà tẹ́wọ́n máa sà kíní kan kà ó dà ẹ fún mi láṣkárù èèyàn tó bá lu mágùn nínú mùsùlùmí ẹ fún mi láyà kan nù kùránì tó lè kí ọ mágùn nígbà tó bá ní pé iṣẹ́ àáfà kọ́ máa jókòó sí díẹ̀ kọ́ máa jókòó ní pé ìjókòó pé wọ́n ń dáyàn lóhùn wọ́n ń jó oògùn wọn ẹ fún mi ní àṣkárù tó lè kí ọ mágùn àbí sáàmù wo nínú bíbélì ló lè kí ọ mágùn ó yá ẹ mú ẹ̀rí ẹ̀ wá ṣé wá ní gbogbo ẹ̀yin tẹ́ wá sọ yí pé kí àwọn àáfà kán lọ wá ṣẹ́ṣe yẹn mo fẹ́ béèrè ìbéèrè tèmi wá fẹ́ béèrè lọ́wọ́ gbogbo yín rè ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kọ́ńpìlì wo ni bàbá tiẹ̀ dálẹ̀ ní Nàìjíríà yìí kọ́ńpìlì wo ni bàbá ẹ̀ dálẹ̀ ẹ wá sọ pé kí gbogbo nǹkan lọ ṣiṣẹ́ ṣe rí ẹ mẹ́rẹ̀ ká máa wùwà òbẹ́ nìkan jà fọwọ́ rẹ gbogbo lé ní ojú ẹ mẹ́rẹ̀ ká máa wùwà òbẹ́ nìkan jà fọwọ́ rẹ gbogbo lé lójú ṣe rí
èyí Ramoni alápatà tó pààyàn jáyé ẹ̀mẹ́ẹ̀ká torí ti yẹn ká fi máa jọ́ọ̀jì gbogbo àwọn àfáà tó kù ẹ̀mẹ́ẹ̀ká máa kó gbogbo ẹ̀rẹ̀ yẹn ká máa kó bá gbogbo àwọn àfáà tó pé ipe gbogbo wọn ni ìkankan náà àfáà gidi wà mo máa ń sọ gbogbo ìgbà àfáà gidi ń bẹ ṣùgbọ́n tó bá ní pé kò sá àfáà olórí burúkú tí wọ́n bá tò ni wọ́n fi sọ pé àfáà gidi ò sí àfáà gidi ń bẹ so bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn orúkọ tèmi ni Prophet Anaconda Ìbà Ṣègùn wa ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àgbèwà o ire o.